ẹ wá wo bí tí wọ́n bá ọmọ wa já. Bí ìyá bá mọ̀ tí wọ́n bá mọ̀ pé ọmọ kò ní san wọ́n, ṣé wàhálà pọ̀ níwọ̀n kó ní sọ pé kọ́mọ náà kó má wá sílé ayé. Ẹlẹ́dàá tó ń rán gbogbo èèyàn wá sílé ayé kò rán wá sílé ayé pé ó wá fi wọ́n ṣòfò. Ó rán wá sílé ayé láti wá ṣe àwọn ojúṣe kọ̀ọ̀kan láti gbé ògo orúkọ òun ga ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kẹ́ bá wa dá sí ètò yìí lónìí. Kí la rí sọ sí gbogbo àwọn bí àwọn tilẹ̀ Haúsá àbí bí àwọn yòókù tí wọ́n bá tiẹ̀ kọ́ bí ara kò kàn mí pé ọ̀rọ̀ ọmọ yìí kò kan àwọn. Èwo ni ti àwọn adarí wa ní ilẹ̀ Yorùbá, àwọn gómìnà wa tó jẹ́ wípé wọ́n tún ṣe alátakò. A rò pé ìjọba tó tiẹ̀ bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí gbogbo wa ti ń kéde pé ó ti dá o gómìnà wa o nípínlẹ̀ Ọ̀yọ́ o, bẹ́ẹ̀ ni à ń gbọ́ròyìn iṣẹ́ ribiribi tí wọ́n ṣe. Kí ló tún ṣe jẹ́ ṣé àwọn ìjọba yìí ṣé gbogbo wọn ń fi arúmọ jẹ, wọ́n fi ń dà wá, ṣé wọ́n fi ń bò wá lójú ni pé wọ́n á rọra ṣe nǹkan tó dáa díẹ̀, nígbà tó bá máa fi dé àárín báyìí wọ́n á bẹ̀rẹ̀ ìwàkuwà láti máa wù. Àwọn wo ni wọn bá jẹ́ ẹni àkọ́kọ́ láti bẹ́ síta láti ẹ̀ ti sọ̀rọ̀ wípé a ò lè gbárù ikú báyìí láyè, a máa tọpinpin ẹ̀ ni, we condemn this kind of killing. Àwọn wo ló yẹ kó kọ́kọ́ mú lógún, kó yẹ kó jẹ lógún, kó yẹ kó mú wọn lọ́kàn pàtàkì pé a fẹ́ tọpinpin ìwádìí ikú ọmọ yìí. Ṣé èèwọ̀ ni fún àwọn ará ìlú láti fi èrònú wọn hàn wípé ọmọ tí wọ́n dá lóró yìí o, a fẹ́ kí wọ́n sin bẹ́yẹn, a fẹ́ kí wọ́n ṣe ìwádìí bí ó ṣe kú. Lóòtítọ́ la mọ̀ pé kò sí justice mọ́ lórílẹ̀‐èdè wa, torí èmi máa ń sọ kinní kan pé tán bá tiẹ̀ ní wọ́n lọ ṣèwádìí wọ́n á ṣe autopsy, wọ́n á ṣe gbá, wọ́n á ṣàyẹ̀wò, wọ́n á ṣe gbogbo ẹ̀. Ṣé ní location 9 ni wọ́n ti fẹ́ mú ìròyìn òtítọ́ jáde wá, níbi tí ẹlẹ́bi ti ń jàre, níbi tí àwọn òṣèlú, àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ń kówó ìlú jẹ, tí wọ́n ń kówó ìlú tó lè la gbogbo orílẹ̀-èdè tí wọ́n ń kó jẹ, tí wọ́n sì ń yan fanda káàkiri tí wọ́n ń lọ lọ́fẹ̀ẹ́. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ mú ìròyìn òdodo àbí èsì àyẹ̀wò òtítọ́ nípa ikú Tolúlọpẹ́? Ṣé orílẹ̀-èdè tó jẹ́ wípé níbi tí àwọn apanijayé, àwọn agbanipa, àwọn Boko Haram tí wọ́n ti ń ṣiṣẹ́ láabi wọn, tí wọ́n rí nǹkan ṣe sí i, tó jẹ́ pé wọ́n lajú wọn lẹ̀, ṣé ibẹ̀ ni wọ́n ti wá fẹ́ fún wa ní pé ìròyìn pé ókè o àwọn máa ṣe autopsy, wọ́n máa ṣe àyẹ̀wò tó ń ṣẹlẹ̀ tí ò ń ṣe ìgbà àkọ́kọ́, tí kì í ṣe ìgbà ìkejì, tí kì í ṣe ìgbà ìkẹta. Ẹ bá mi ṣèyẹn ní ìkíní. Ṣé justice wà ní ilé wa? Kí ni ti àwọn olórí wa tí wọ́n ìkejì, kí ni ti àwọn olórí wa tó jẹ́ wípé wọ́n tún ṣe ìdíwọ́ àti ìdènà fún àwọn tó fẹ́ ṣe ìkéde ẹ̀rọnú wọn láti fi èrònú. Wọ́n gbé ìbọn o, wọ́n gbé àdá, wọ́n sọ pé àwọn fẹ́ lọ jà, wọ́n fẹ́ ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ láti kéde pé inú wa ò dùn sí ikú Tolúlọpẹ́. Ṣùgbọ́n àwọn olórí wa yìí náà kọ́ sọ pé kò sáyè fún rárá. Ẹ jọ̀wọ́ ẹ̀yin èèyàn mi, ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Ṣé bá ṣe fẹ́ máa wòran àwọn òṣèlú ìlọlé yìí? Wọ́n ní ká má bú yín, wọ́n ní ká má sọ̀rọ̀ jù. Ẹ jọ̀ọ́, ṣé ẹ yẹ lẹ́ni àpọ́nlé bí? Ṣé ẹ yẹ lẹ́ni tó yẹ ká máa pọ́nlé, tó yẹ ká máa bu ọ̀wọ̀ fún? Bàbá tó bá ṣe ẹ̀tọ́ fún ọmọ, ó di dandan kí ọmọ kó máa pọ́n bàbá náà lé. Ó di dandan kí ọmọ kó máa gbóhùn, kó máa sọ wípé bàbá mi o, kò ní fẹ́ kí, kò sí nǹkan tó wù, kò ní fẹ́ kí ibi kó ta sí bàbá náà. Ẹ̀yin èèyàn mi láti lé, ẹ jọ̀ọ́, à ń sọ̀rọ̀ nípa a sì wà lórí ọ̀rọ̀ ikú tó pa Tolúlọpẹ́. Mo tiẹ̀ fẹ́ fi àsìkò yìí ké sí gbogbo àwọn èèyàn wa tó wà ní UK lọ́hùn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní òde àná yìí fún ìpolongo àti ìwọ́de
láti fi èrò inú wọn hàn fún ọ̀nà tí wọ́n gbà pa Tolúlọpẹ́. Iṣẹ́ takuntakun òun ni wọ́n ṣe. bẹ́ẹ̀ ni ìyá mi yẹn Sarah Murray, kò sí gbogbo àwọn tó ti wo òṣèlú, gbogbo ẹnikẹ́ni tó bá pèrè ní òṣèlú ní ilẹ̀ Yorùbá tó ti fọwọ́ sí òṣèlú kò ní good plan kankan, wọn ní ètò rere kankan fún wa. Ẹ má jẹ́ ká tanra wa jẹ. Ẹnikẹ́ni tó bá ti di òṣèlú kò ní ètò rere kan tó fẹ́ fún ọmọ káàárọ̀ òjíire o. Níbi tá a bá dé yìí o kò ní ètò rere kan. Wọ́n máa tàn wá náà ni. Bí mo ṣe ń bàbọ̀, gbogbo àwọn tó lọ ṣe protest àwọn UK yẹn wọ́n kú iṣẹ́ takuntakun. Wọ́n lè mú wa mọ́lẹ̀ ní ilẹ̀ Nàìjíríà pé ká má jáde, ká má kéde gbogbo àwọn tá à ń wò gẹ́gẹ́ bí olórí. Ní tí mo fẹ́ káwọn èèyàn dá sí nìyẹn. Kí ló dé tó jẹ́ wípé kátẹ̀wá ẹ jẹ́ ká kọ́kọ́ pa á tì pé bóyá olóṣèlú àbí ọ̀nà òṣèlú, abíamọ wo ló yẹ, àwọn olórí wo ló yẹ kó tiẹ̀ wò wípé wọ́n ní wọ́n fẹ́ ṣe ìjáde ìwọ́de. Àwọn olórí wa náà bóyá náà àwọn Afẹ́nifẹ́re ni o, àwọn aṣíwájú Yorùbá ni o, àwọn gómìnà ni o, àwọn wo tí ó tẹ̀ jẹ́ pé wọ́n wà ní ìtara rárá láti ké gbàjarì pé nǹkan tó ṣẹlẹ̀ yìí kò bójúmu rárá. Níṣẹ́ làwọn kan tún sọ wípé ẹ jẹ́ ká ní sùúrù o, ẹ má jẹ́ ká bú wọn o. Wọ́n tún ní àwọn èèyàn fẹ́ jáde, wọ́n fẹ́ wọ́de, ẹni kan má jáde. Ṣé kò yẹ kí yẹn ti fi hàn wá pé ibi tá à ń bàbọ̀ yìí gbogbo wa náà máa fẹ́ flit bí ẹ̀fọn? Nìkan tiẹ̀ pè wá, wọ́n ní torí gẹ́gẹ́ bí tí àwọn bàbá wa yìí sọ, wọ́n sọ̀rọ̀ pé àwọn ọba wa pé kò ní rọrùn nítorí pé kí ni pé wàhálà gangan ọ̀dọ̀ wọn ló wà jù. Torí pé kí ni wọ́n ní àwọn ọmọ wọn, àwọn àbúrò wọn, àwọn mọ̀lẹ́bí wọn, wọ́n ń gba sẹ́nítọ̀, wọ́n wà níbi ipò gíga. Báwo la ṣe wá fẹ́ sọ wípé a fẹ́ gba òmìnira ilẹ̀ Yorùbá? Bákan náà ni ìkan lára àwọn kọ́là wa wọ́n fún wa nímọ̀ràn, wọ́n ní kí gbogbo àwọn ọ̀dọ́ ṣe tí gbogbo àwọn ọ̀dọ́ òkúkú dìde, kí gbogbo àwọn ọmọ Yorùbá dìde, ká mú gbogbo ààfin, ká kóra wa lọ sí gbogbo ààfin, ká lọ demonstrate. Ní tó bá máa ṣe fún oníkálùkù wa kán máa ṣe fún oníkálùkù wa, ká lọ fi ẹ̀rúnú wa hàn wọ́n. Nǹkan tá à ń sọ nìyẹn. Ẹ má ṣe kò kàn mí. Bẹ́ẹ̀ ni bàbá mi, Odùduwà tá fẹ́ gbà kì í ṣe pé ó dára fún wa láti máa pè, ká pè wọlé ká jọ sọ̀rọ̀. Ṣé mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tá máa sọ kì í ṣe orí atẹ́gùn láti lè gbọ́dọ̀ sọ gbogbo ọ̀rọ̀. Kì í ṣe gbogbo ó dáa ká máa pè sórí show ká fún lè tún fi ọgbọ́n tá bá dẹ̀ ti ń rí pé a ti ń sọ̀rọ̀ ìjìnlẹ̀ pé àwọn nǹkan tá máa sọ yìí kò ń ṣe tó yẹ kó bọ́ sórí atẹ́gùn. Ó ní bó ṣe yẹ ká come together, òun la ṣe ní pé kí gbogbo wa parapọ̀ ká níbi tá a belong sí. Àwọn UK nìyẹn wọ́n ṣe titi wọn. Ẹ̀yin tẹ́ wà ní Dubai ẹ wára yín kàn, ẹ̀yin tẹ́ wà ní Germany ẹ wára yín kàn. A ti mọ̀ pé àwọn gómìnà wa gbogbo àwọn olórí yẹn wọ́n ti gbàbọ̀dè, wọ́n ti jẹ fún àtẹ̀dọ̀ àwọn èèyàn, wọ́n ti fọmọ wọn ṣe àpótí àga agbára. Kò sí báànú ọmọnìkejì lè ṣe wọ́n mọ́. Àwọn olórí yẹn báwo wọ́n ti já abẹ ọ̀dájú sójú. Nǹkan tí wọ́n gbin tán ti tọwọ́ bọ̀ ó ti àwa la máa jára wa gbà kúrò lọ́wọ́ wọn. A ti gbàdúrà. Gbogbo àwọn tó sọ kẹ́ ẹ jẹ́ gbàdúrà, a máa gbàdúrà lọ ni. àdúrà ẹ wò abádúrà láyé ni, a máa fàdúrà sáyé ni, a máa gbàdúrà lọ ni. Ṣùgbọ́n àdúrà láìsí ìgbésẹ̀ asán ni, òkú ni. Bíbélì tèmi ń kà bó ṣe sọ gangan nìyẹn. Wàá gbàdúrà nígbà wàá gbé ìgbésẹ̀, wàá pe Ọlọ́run kó tọ́ ẹ sọ́nà. Tọ́lọ́run bá tẹ̀ ti tọ́ ẹ sọ́nà báyìí, wàá tọ ọ̀nà yẹn, wàá máa fi àdúrà tì. Ṣùgbọ́n wàá máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ní bó bá ṣe ń gba àdúrà yẹn, ó máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Àwọn ká máa ní ṣẹ́jà ṣe sùúrù tán máa fi pa gbogbo wa tán. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ wò ó tí wọ́n máa ní ikú gbà mí, wọ́n á ní kú yá jẹ̀sín lọ. Nàìjíríà ti ń ṣe ẹ̀sìn. Nàìjíríà kò ló dẹ̀ ń ṣe ẹ̀sìn, àwa táwa ní orílẹ̀-èdè yẹn là ń ṣe ẹ̀sìn. Iyì wo ló wà fún wa ní gbogbo ibi tá a wà, ní gbogbo orílẹ̀-èdè tí gbogbo wa wà, iyì wo ló wà fún wa mọ́? Bó o bá gbọ́ pé láti Nàìjíríà ló ti wá láti ṣe kinní kan wá, iyì wo ló wà fún ẹ mọ́? Gbogbo opportunities. Wọ́n ní ẹrú kan ló mú kí wọ́n máa bú igba ẹrú mi. Ìkan ni wọ́n mú yẹn uṣu àbí kí ni wọ́n ń porúkọ ẹ̀.
any little thing bóyá o tiẹ̀ ṣiṣẹ́ ni o fọ agbára ẹ ṣiṣẹ́ ni o tó rówó kan báyìí wọ́n máa ranjú mọ́ ni pé ká wò bóyá jàǹdùkú ni ẹ torópò wá láti Nàìjíríà wọn ò fẹ́ mọ̀ bóyá o fi agbára àti okun ẹ ló fi ṣiṣẹ́ tó fi rí owó tó kó sínú ilé ìfowópamọ́sí. bólè kan bá ti jà tó mú láti Nàìjíríà báyìí gbogbo ọmọ Nàìjíríà tó bá ti jórúkọ gbé passport ó ti jẹ Nàìjíríà báyìí wọ́n ti fojú sí ẹ lára nìyẹn Nàìjíríà ó lè ní gbogbo wa ẹ̀rí tí wọ́n sọ wá dà àwọn bàbá tán ti wá pa táyé wọn ti pati àwọn la wá fẹ́ kó ìgbésẹ̀ tí wọ́n ti ẹ̀ mọ̀ a fẹ́ kó ìgbésẹ̀ ayé wa lé wọn lọ́wọ́ àwa là ń retí àwọn là ń retí láti tún a sọ wípé wọn lè ṣe ṣùgbọ́n tí wọ́n ti tojú bọ̀ tán ti tọwọ́ bọ̀ kò lè jẹ́ kí wọ́n ṣe nǹkan kan mọ́ fún wa lórí ọ̀rọ̀ yìí àfi táwọn gọ́wọ́n bá ti jókòó tán ronú pé àwọn fẹ́ fi orúkọ rere sílẹ̀ káwọn tó lọ tí wọ́n bá ń retí ọjọ́ èèyàn ọ̀la pé ókè o mi ì mọyì ọjọ́ orí wọn o iye ọdún tó kù tí mo fẹ́ lò yìí o bàbá mi ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí mi ìmọ̀rúkọ wúṣíwúṣí ló mọ̀ ṣe pè ní wúṣíwúṣí mi ìmọ̀rúkọ fọwọ́ scammer yẹn yahoo yahoo àwọn náà sáwọn ọmọ wa di yahoo yahoo wọ́n ti gba kádàrá wọn destiny àwọn ọmọ tó yẹ kó jẹ́ dókítà tó yẹ kó jẹ́ doctor engineer àwọn ọmọ tó yẹ kó máa gbé nǹkan rere ṣe kó gbé rí àwọn carpentry work ọmọ tí ò lọ school gan carpentry work tó bá ṣiṣẹ́ ibi tó Ọlọ́run jogún ọpọlọ fún wa ṣùgbọ́n kí ló lè ṣe máa ń sìn òun náà wọ́n bá wọn wọ ọ̀kadà kiri wọ́n bá wọn gbowó ilẹ̀ kiri ó ti gbogbo tó àwọn ọmọ tó yẹ kó máa gbé kó máa pọ́n kó máa káàkiri orílẹ̀-èdè gbogbo kó máa gbọ́n pé àbáwọ̀ lẹ ṣe rí design sí ibo náà ti rí design o wọn lè exhibit gbogbo gift wọn mọ́ torí àwọn bàbá kan tí tó jẹ́ pé wọ́n láwọn ṣoògùn àìkú ẹ jẹ́ tún play orin fún wọn orin bàbá rà bí ikú bá ti dé báyìí tó bá ti kànlẹ̀kùn ikú dẹ̀ máa kànlẹ̀kùn yín láìpẹ́ ni ó máa kànlẹ̀kùn yín láìpẹ́ yìí tó bá kàn lọ ó ti kan ti Abba Kyari ó kan ti kí lorúkọ gọ́fúnà tó lọ yẹn Ajímọ̀bí àfi kú yọ ẹnikẹ́ni ó kan ti Ajímọ̀bí ẹjọ́ gbogbo tó ní gan ìbòdó ṣé ẹ̀dúró náà ṣé wọ́n fún ní ṣé one plot of land náà fi sin òun nìkan ṣoṣo ṣé one plot of land ni wọ́n fi sin wọ́n ẹjọ́ àsìkò tí gbogbo a nílò ìṣọ̀kan kí gbogbo wa ká ṣọ̀kan pa bẹ́ẹ̀ ni ìyá mi ìṣọ̀kan ká mọ bí tá à ń lọ àsìkò ti tó gẹ́ orin yẹn mo fi ń rán gbogbo wa létí àti gbogbo àwọn ìjọba wa àti gbogbo àwọn ọba wa àti gbogbo àwọn adarí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ìyá lọ́jà ọmọ lọ́jà gbogbo ìwọ ọ̀dọ́ náà tó jẹ́ pé ìwọ ló yẹ kó ronú ọjọ́ ọ̀la ẹ kó ronú kó jókòó pé ẹ̀dùn ọ̀nà ṣáyé tí mò ń gbé ṣáyé ni ṣá tó jẹ́ kí wọ́n máa fi oúnjẹ oúnjẹ nílé bàbá aláyé torí wọ́n máa ṣe ráìsì rẹpẹtẹ síbẹ̀ lọ́jọ́ yẹn ọjọ́ gboni bí ọdún wọ́n ti fi oúnjẹ wọ́n ti fi kó ẹ ní àsìkí ṣé àwọn tí wọ́n ń dájọ́ ọmọ wọn ẹgbọ́n nǹkan tí kọ́là wa yẹn sọ ó lóun mọ ó pé òun ò fẹ́ dárúkọ sẹ́nítọ̀ náà pé òun mọ sẹ́nítọ̀ tó pé ó bí ọmọ obìnrin mẹ́rin ó sì fún àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló lóyún fún mọ̀ bóyá tán ní kó fi ṣe teata agbára tiẹ̀ nìyẹn pé ó fẹ́ jẹ sẹ́nítọ̀ ní tó máa ṣe nìyẹn ó gbọ́dọ̀ ṣe gbogbo wọn náà ní nǹkan èèwọ̀ tí wọ́n ń ṣe nǹkan tí ò ṣe é fetí gbọ́ ó fún ọmọ mẹ́rin ọmọ inú ẹ tó bí nínú ẹ ó fún lóyún àwọn mẹ́rin nígbà tán wá fún wọn lóyún tán kí náà mọ̀ pé wọ́n nílé ẹni láti ń jẹ èkúté onídodo ilé ẹni láti ń jẹ èkúté onídodo wọ́n á ṣe bòńkẹ́lẹ́ wá báwo làwọn ọmọ wọn ṣe fẹ́ gbà kéde pé bàbá mi o ń tẹ̀ ń ṣe ò dáa báwo lọmọ ṣe fẹ́ tako bàbá ẹ̀ báwo lọmọ fẹ́ tako ìyá ẹ̀ wọ́n ti fún nílé l'Amẹ́ríkà àwọn ilé jàǹkànjà tẹ́ bá rí àwọn ìbínú ilé burúkú tí wọ́n ní káàkiri òkè òkun wọ́n fún wọn ní latest mọ́tò wọ́n ṣe ní máa ṣe yọ̀tọ̀ mi ẹ̀yin sọ fún wọn ẹ̀yin ọ̀dọ́ yẹn ẹ̀yin ò lè ká dìde ká jáde pé níbo ni ẹ̀yin wọ́n gbé ebi lé yín lọ́wọ́ má ṣe o wọ́n gbé ebi lé yín lọ́wọ́ wọ́n gba oúnjẹ lẹ́nu yín wọ́n wá kó àdá lé yín lọ́wọ́ kẹ́ máa ṣe jàgídíjàgan kiri
Adé ló ń pè láti Spain. mo ti mọ̀ sà. Nǹkan tèmi máa sọ fún wa ni pé ṣe rí ká sọ́dọ̀ la àwọn èèyàn wa yìí, àwọn olóṣèlú wa ní South West, wọn ò ní gbọ́. The same thing náà ń ṣe ní South East. Wọ́n ṣe wà káàkiri nìyẹn. Sọ̀rọ̀ mi yé yín. Ṣe rí inú mi wá dùn pé àwọn Biafra àti Odùduwà àti ní common relationship papọ̀ ń sìn. So káwọn middle belt náà kan dìde. Káwọn náà kan join ní kinní yẹn. Ṣe rí àwọn bàbá yẹn, ẹ jẹ́ àwọn politician wa, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ revolution pẹ̀lú wọn. Sọ̀rọ̀ mi yé yín. A máa bẹ̀rẹ̀ revolution pẹ̀lú wọn. Tá a bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú wọn, àwọn ló máa fà wá lọ́wọ́ sẹ́yìn. Ṣe mọ̀ pé àwọn bandit north side àti àwọn Boko Haram, ẹ mọ̀ pé àwọn ńgbà tí àwọn gómìnà wọn gan tí wọ́n ṣe kéde nǹkan negotiate pẹ̀lú wọn ń sìn. Wọ́n negotiate pẹ̀lú wọn, bóyá nǹkan tó yìí máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa pẹ̀lú wọn nìyẹn. Àá náà nínú igbó ta lè sá sí, èyí tá bá jí gbé nù wọn àti ìyàwó wọn, nǹkan tójú wọn bá rí wọn nílé ròyìn. Ibi tó ti dé gangan nìyẹn, in tó yẹ ká bẹ̀rẹ̀ sí máa ṣe gangan nìyẹn sà. Wá kó bọ́n ṣe fẹ́ rìn, no matter bọ́n ṣe lè kó kọ́fọ́ ìsẹ́yìn. Bẹ́ẹ̀ ni. Àfikọ́ máa jáde. Kán dúró sínú ilé wọn. Nínú ilé wọn yẹn gangan wá bọ́n ṣe máa dáná sun wọ́n mọ́ bẹ́ẹ̀. Ṣe mọ̀ pé náà tí ń ṣe kò ṣeé sá lọ, wọn ò lè rí anyhow níbẹ̀ nítorí àwọn bandit àwọn kankan. Títí South West àwọn side Igbo àti South West àti Middle Belt tí àwa náà bá bẹ̀rẹ̀ tí gbogbo wa bá sì ní gbogbo inú igbó àtọjú ọ̀nà táwọn náà bá rí bí gbà, ẹ rí i pé wọ́n á ṣe nǹkan ta need. Unity la fẹ́ láàrin àwọn youth náà. Táwọn youth bá ti unit, tá bá ti wà ó níyàn ṣọ̀kan àti àwọn Igbo àti kìnní, ẹ jẹ́ ká plan nǹkan tá máa ṣe pẹ̀lú wọn. Ẹ rí i pé wọ́n á jáde. Owó tó mú sọ fún yín. Wọ́n á bẹ́ bọ́ síta, wọ́n á sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe exactly òótọ́ ọ̀rọ̀ ilẹ̀ sọ yìí. Tọ́ bá náà wọn ò ní gbà lẹ́rọ̀, àwa náà ò ní wọ̀n fún wọn ní kékeré. Káwa náà ká bọ́ sínú igbó, ẹni wọn tá bá ti mú báyìí, wọ́n á jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Bẹ́ẹ̀ni. Sọ̀rọ̀ mi, èyí tá bá ti mú wọn, tí north ò bá ṣe lọ, tí south ò ṣe lọ, tí west ò ṣe lọ, tí south ò ṣe lọ, ẹ rí i pé wọ́n á bọ́ síta. Káwọn náà kán wo bó ṣe rí bí wọ́n ṣe ń finá jóni lára. Wọ́n á bọ́ síta. Kán wo bó ṣe rí lára. Bóyá àwọn náà lè rìn, bóyá kí gbogbo wọn dẹ̀ kó lórí oyè wọn, kọ́ sá lọ lóyìnbó ká take over everything. Ṣe bọ́ lóyìnbó yẹn náà máa bá wa, wọ́n máa tún bá wa báyìí náà. Kò sí wàhálà yìí tó dẹ̀ bá wá sí lóyìnbó, a máa nà tó máa fi padà lọ lé kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun bàbá mi. Kò jù bẹ́ẹ̀ lọ. So nǹkan tí mo fẹ́ sọ ni ẹ jẹ́ kí àwa youth ká unite, ká dẹ̀ bẹ̀rẹ̀ sí plan B wa, ká bẹ̀rẹ̀ báyìí. Tán bá dáwọn ò ní gbà lẹ́rọ̀, àwa náà ò ní fi fún wọn ní kékeré bó ṣe rí nìyẹn. Ẹ ṣe gan. Ẹ ṣeun ọ̀rọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ni bàbá wa yẹn sọ, very on point. Ó ti tó ibi tí ológun wọn ní tó ológun wọn ní tó bá ó ti dé ibi tí ológun ti ń sà àbá ọ̀nà ṣe máa ń sọ ó ti hàn gbangba pé àwọn ìjọba tá a ní àtàwọn tá à ń wò pé wọ́n jẹ́ aṣojú wa, ó ti hàn gbangba sí wa pé wọ́n bìkítà ń pa ayé wa. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ni mò ń ké sí, gbogbo ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́ jẹ́ ọmọ Odùduwà. Kò sí olórí tó bìkítà ń pa ayé yín, ẹ gbọ́ báyìí. Tí wọ́n bá bìkítà ń pa ayé yín, in tí ká ẹ wò ni pé ẹ gbé ìgbé ayé ọmọ wọn àti ayé táwọn ń gbé, ẹ fi wo ìgbésí ayé tẹ̀yin gangan ń gbé. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ wọn, ẹ wo bí tí wọ́n ń rán àwọn ọmọ wọn sí, ẹ wo bí wọ́n ṣe ń ṣe yín. Nígbà tí wọ́n bá gba oúnjẹ lẹ́nu yín tán gbaṣẹ́ lọ́wọ́ yín tán, gbogbo àwọn ọ̀dọ́ ni mò ń bá sọ̀rọ̀ o. Tí wọ́n gba ọ̀rọ̀, wọ́n gba gbogbo ẹ̀tọ́ wa pátápátá tán, wọn ti ẹ̀ fẹ́ tó bá ṣeé ṣe gan fún wọn ni, ṣé wọn ti ẹ̀ ti máa gba ẹ̀mí gan, wọ́n ti gba ẹ̀mí àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ ló ń rìn tó jẹ́ pé ó wà láyé bí ẹni tí kò sí ni. A sì nítorí àwíjàre ká ní tọ́pẹ́ dẹ́lẹ́, a fẹ́ pe gbogbo àwọn èèyàn, ẹ jẹ́ ká ṣọ̀kan, a fẹ́ torí pé ká pe gbogbo wa ká ṣọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n sì ń sáré ara kiri ní Odùduwà, kí ni wọ́n ń bá kiri àwọn kinní kan bẹ́ẹ̀ ni.
wọ́n ti gbé ìjọba lẹ̀ fún yín tán wọ́n ti gbé ìjọba sílẹ̀ fún yín tán ẹ rí president tẹ́ máa ṣe ẹ̀yin Odùduwà ní 2023 òun ló ń bọ̀ yẹn ẹ jẹ́ ká máa wò ó kò sí tó ń jẹ́ ẹ jẹ́ ká kí gbogbo wa dìde báyìí gbogbo àwọn ọ̀dọ́ gbogbo àwa ní kinní yìí ló kàn jù àwa ní kinní yìí ń bá wíjọ àwa nìyà ń jẹ àti àwọn ọmọ tá a bí sílẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa dìde ká ṣọ̀kan ká ronú pìwàdà oúnjẹ wo ló ń jẹ láàárọ̀ ṣó bá tọ̀sán mu ṣó bá talẹ́ mu ṣó tiẹ̀ lè fọwọ́ sọ̀yà pé bí lockdown yìí gan tí ò bá tiẹ̀ parí láàrin ọdún kan yín tó máa jẹ́ wà àwọn mà ní tí wọ́n máa jẹ bí gbogbo bí lockdown yìí ṣe wà tán ni ẹ má jáde o ṣé yẹn gan tiẹ̀ tó ká ronú ẹ má jáde o ẹ má ṣe kinní kan o gbogbo lockdown yẹn oúnjẹ tán máa jẹ fún ọdún 5 ọdún 20 ó wà nínú ilé wọn wọ́n ní tẹ́ ẹ bá ń rí bẹ̀rẹ̀ kí náà pé kí náà máa ń pè àwọn mo mà ti gbàgbé orúkọ tẹ́ ẹ bá gbọ́ gbogbo àwọn ibi tí wọ́n kó nǹkan pamọ́ sí bóyá bathroom ni o bóyá bungalow kan ni o bóyá kíní owó ni wọ́n ń kó pamọ́ síbẹ̀ ẹ bá ń gbọ́ polówó kan lóko ṣe kíní kan ẹ wo oko yẹn dáadáa wọ́n ti bo gbogbo ògo yín mọ́bẹ̀ gbogbo ohun tó yẹ ká máa fi ṣayé ni wọ́n ti bò mọ́bẹ̀ ṣọ́kàwé ẹ máa ní ṣọ́kàwé ṣebí ìgbọ̀nsẹ̀ ló yẹ kó máa wà nù ṣọ́kàwé irọ́ o ṣọ́kàwé ti torílẹ̀-èdè títí wa owó ni àwọn èèyàn wá ń kó sí àwọn ọ̀jẹ̀lú owó ni wọ́n ń kó sínú ẹ̀ oko tó yẹ kán máa ti gbin ẹ̀gẹ́ kán máa gbin àgbàdo kán máa gbin oúnjẹ irọ́ ni owó ni wọ́n lọ bò mọ́bẹ̀ béjò ṣe ń gbówó jẹ láti mọyì ọdún tá a ti ń gbọ́ pé ejò ń gbówó jẹ a sì wà lẹ́nu pé yóò dáa á gbàjọba á ṣe kinní kan rí wọ́n ṣe pín gbogbo àwọn haúsá káàkiri sì gẹ́gẹ́ bí tẹ́nìkan sọ ààrí haúsá bá wí ààrí fúlàní bá wí ṣáwọn bàbá tiwa kọ́ ló tà wá ṣẹ́yìn kọ́ lẹ tà wá gbogbo ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá lè sọ̀rọ̀ báyìí lè dìde lè jáde torí pé ọwọ́ yín ò mọ́ lè dìde kẹ́ ẹ jà fáwọn ọmọ yín àwọn tí wọ́n tó gbangba sùn lọ́yẹ́ tán mọ̀ wípé abiamọ làwọn nínú àwọn olórí wa àwọn ni wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ ẹ sì tún fẹ́ pa wọ́n lẹ́nu mọ́ náà fún wọn láyè torí pé àṣẹ ń bẹ lọ́wọ́ yín lónìí ṣùgbọ́n ẹ lè láṣẹ lónìí oorun tẹ́ ẹ fẹ́ sùn lálẹ́ gan ṣe mọ̀ bóyá ẹlẹ́dàá máa fún yín ní àǹfààní láti gbé ọjọ́ míì gbogbo owó ajímọ̀ bí àfikún lu ẹnikẹ́ni ṣówó yẹn ṣó la ẹ̀mí ẹ̀ nígbà tí kú yẹn wọlé dé ṣówó yẹn la ẹ̀mí ẹ̀ gbogbo ẹ̀yin ọba wa lè dìde fún wa lè jà fún wa wọ́n ń pa àwọn ọmọ ológo lọ́yọ̀ kọ̀ọ̀kan ṣé torí táwọn ọmọ tí yín wọ́n rí bí forílé ẹ̀wọ̀n abẹ́ ṣe máa fẹ́ yàwó tuntun sí bẹ́ẹ̀ ṣe máa ra mọ́tò tuntun sí bẹ́ẹ̀ ṣe máa ra ilé tuntun sí labroad bẹ́ẹ̀ ṣe máa ra gbogbo ọjọ́ ọ̀la fún gbogbo mọ̀lẹ́bí yín tí yóò tiẹ̀ ní jẹ wọ́n mọ́ ọmọ ọlọ́mọ nìyá lè jẹ ọmọ ọlọ́mọ ni mọ́tò lè gbá lójú títì kó pa rí bí tírélà ṣe ń crush àwọn ọmọ èèyàn bíi pé ẹranko gan tí tírélà gan bá pa ẹranko ẹni tó bá ní ẹ̀mí tó ní ìbẹ̀rù Ọlọ́run tó ní ìfẹ́ ohun abẹ̀mí àánú àṣẹ ká mọ̀ wá sọ pé báwọn èèyàn ṣe ń kú bí ẹni tó pajá sídìí ògùn láti ayé ìgbà tá ti wà nílùú Èkó táǹkà ojú ọ̀nà ò darí àwọn kọ̀ńténà máa ré lu àwọn èèyàn lórí àrùn àwọn èèyàn mọ́nú mọ́tò báyìí àwọn èèyàn adẹ̀ tún máa gbé yàrá ó ti parí nìyẹn kò sẹ́ni tó ẹ̀mí èèyàn tí ẹ̀ wá jọ wá lójúmọ́ kò sẹ́ni tó ń jáde síta pé tí kásílọ̀ yóò bá ṣe ọ̀nà yìí àní gbà kò sí àwọn ọ̀dọ́ gbogbo àlà ń ké sí ní tó yẹ ká dìde sí nìyẹn kò ń ṣe sídìí ìbò èló la fẹ́ gbà gangan owó tán fún yín nígbà Buhari tó kọjá ṣé ẹ̀ tí ì ná tán ìyá abẹ́kọ́lẹ̀ bá dé ìyá yẹn lẹ̀ rí dè ní yìí ìyá ìbò tẹ́ẹ̀dì ìyá ìbò àti ẹ̀dìbò gan ṣán dìbò ni wọn kúkú jẹ́ ẹ̀dìbò náà wọ́n ti mọ tán máa ṣe gbogbo ẹ̀yin tẹ̀ ń lérò pé fẹ́ dìbò wọ́n ti mọ nǹkan tán máa ṣe má tàn ra yín jẹ lẹ́yìn ká ẹ jẹ́ ká jọ gba ara wa sílẹ̀ báyìí àti gbogbo àwọn tó ń sọ pé ṣé kò ń ṣe àwọn ẹ fẹ́ gba Odùduwà ṣé àwọn olórí yẹn náà àwọn ló máa wà ń bẹ̀ ẹ̀yẹn ẹ jẹ́ ká gba Odùduwà náà ká wò bó àwọn olórí ni Ṣàngó máa pa wọ́n Ògún gbogbo àwọn alálẹ̀ òòṣà torí pé Ọlọ́run tá à ń ṣe aláàánú ni àwọn alálẹ̀ ibi ìṣẹ̀dálẹ̀ yẹn àwọn náà máa bá wọn ṣèjọba pọ̀ kó o
tó ṣèjọba wọ́n á gbé profile ẹ yẹ̀wò constitution òfin tó bá ìwà àti ìṣẹ̀ṣe wa mú. Ẹ jẹ́ kí n dá dúró ńbẹ̀. Ẹ̀yin ọ̀dọ́ gbogbo wa, ẹ̀yin abiyamọ tó jẹ́ pé ẹ̀yin lẹ ń finú ru oyún fóṣù 9, mo tún ké pè yín lẹ́ẹ̀kan sí i. Ṣáàrọ ọmọ ò ta wá ni. Ẹ̀yin abiyamọ, wọ́n ní abiyamọ wà abiyagbá wà. Tọmọtọmọ wà bímọ wà. Ṣé bímọ nìkan la fẹ́ yà ní? Ṣé a fẹ́ ṣe tọmọtọmọ ni? Èyí ṣe tó jẹ́ pé a fẹ́ bímọ ọmọ tá a fi ìrora bí àwa lè fi àyà wa gbà ká fi àyà wa dí pé láíláí ní tó máa yọ ọmọ mi ní àkàtà mi tó máa gbọ́ ọmọ lọ́wọ́ mi mo kọ́kọ́ fẹ́ wò ná. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde sí ọ̀rọ̀ wa yìí. Káwọn náà rẹ́dì. Àwọn náà rẹ́dì, àwọn bàbá wa gbogbo àwọn bàbá wa ṣojú wa tó ń sọ pé tá a bá ti rẹ́dì táwọn tá a bá ti rẹ́dì tí ọmọ Yorùbá ti rẹ́dì á ti rẹ́dì. Wọ́n tí òbè yín ẹ jẹ́ ká sọ̀rọ̀ níbi tọ́rọ̀ bá wà á ti rẹ́dì. Ẹ bá a sọ fún bàbá wa àwọn bàbá wa Ìbà Gani Adams, Sunday Igboho, gbogbo àwọn bàbá dáadáa yẹn, Rasaki Abẹ́gúndé, gbogbo yín pátá á ti rẹ́dì. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ bá jẹ́ bàbá rẹ̀ á ti rẹ́dì. Wọ́n tí òbè yín kò dìgbà tí gbogbo ọmọ Yorùbá ẹ má jà tọ́ra wa gbogbo wa kọ́ la máa wà on the same page táyé fi máa parẹ́. Ṣùgbọ́n àwa tá a rẹ́dì á ti rẹ́dì. Ẹ jẹ́ káwọn bàbá wọn yẹn ṣetán fún àti ṣetán kán gbà wá kán jẹ́ ká mọ ibi tá à ń lọ ibi tá a bá fẹ́ nǹkan tá a bá fẹ́ ṣe tó tún kù. Gbogbo àwọn ọ̀dọ́ náà ká dìde sí ọ̀rọ̀ yìí torí pé kí ni àwa ni ọjọ́ ọ̀la wa ni wọ́n fi ń tayò náà fi ń ṣeré púpọ̀ náà. Àwọn ẹ wo rú bàbá tán sọ pé fún ọmọ ẹ̀ lóyún yẹn báwo lẹ ṣe fẹ́ rí sí òun ní kọ́kọ́ o. Ẹ rí wọ́n ti ó ní wọ́n ṣe spoil àwọn ọmọ wọn débi pé wọ́n àti ẹ̀ lé bọ́mọ wí gan ọmọ kó máa wùwà tí ẹ lérí wọn ní orílẹ̀-èdè Nàìjíríà ní location 9 ẹ lérí àwọn ọmọ wọn kó máa gbé bẹ́ẹ̀ òkè òkun ni wọ́n rán wọn sí torí wọ́n ti mọ ìwà àbàjẹ́ tí wọ́n wù wọn fẹ́ kó bójú wọn jẹ́. Nígbà tán bá ti rán wọn sókè òkun tán àwọn á wà lórílẹ̀-èdè yẹn wọ́n á máa ṣe bó ṣe wù wọ́n. Wọ́n á ní má wálé o anything you need wọ́n kàn máa fi owó ránṣẹ́ síbẹ̀ ni ó yá owó burúkú owó tó yẹ kẹ́ ẹ máa ná owó tẹ́ kàn máa fi ṣe ayé wa láǹfààní kàn máa fi tọ́jú arúgbó kàn máa fi tọ́jú àwọn aláìsàn kàn fi ṣe ilé ìwòsàn kàn fi ṣe ọ̀nà kàn fi ṣe gbogbo ẹ̀ wọn ní ṣọ̀nà wọn ṣe gbogbo ẹ̀ wọ́n á máa kówó yẹn fáwọn ọmọ wọn. Ẹ̀yin ọ̀dọ́ ẹ rí àwọn aláìrónú gbogbo wa ni mò ń bá wí o. Àwa máa sọ pé photos card mi o mi ì tí ì lọ gba photos card la mo máa lépa ẹni ẹ lọ gba photos card yín wọ́n ti bá yín gbé rẹsì lọ sí location nílé ilé ẹgbẹ́ kinní kan district AD1 wọ́n ti gbé rẹsì àpò 10 lọ síbẹ̀ o nílò kinní kan AD wọ́n ti gbé àpò òróró kan lọ síbẹ̀. Àwọn wọn á sọ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run náà tó bá ti di gbà àwẹ̀ wọ́n náà gbé ráìsì lọ fún wọn kọ́kọ́ fi ráìsì yẹn sí wọn àwọn ni gómìnà yìí ń tọ́jú wọn gan o wọ́n náà ràn yín lọ sí Jerusalem wọ́n ràn yín lọ sí Mecca. Ọlọ́run á bí yín o ègúnlẹ̀ ń jẹ. Tẹ́ ẹ bá lè sòótọ́ ọ̀rọ̀ fún wọn pé ẹ gba oúnjẹ ẹ̀yà pé kí wọ́n ṣe ń tó tọ́ sí ìlú kán ṣe ń tó yẹ sí ìlú nǹkan tó bá tọ́ sí ọmọ ìlú kán má fún yín lóúnjẹ ẹ̀yà jẹ. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ni aṣojú ẹ̀sìn olórí ẹ̀sìn ti gbàgbọ́ ni ti mùsùlùmí ni ti ṣẹ̀ǹbáyé ni gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé Ọlọ́run fi yín sí ipò kẹ́ ẹ dìde fún òtítọ́ àti òdodo. Nínú Bíbélì tèmi kà a rí àwọn wòlíì tó jẹ́ wípé àwọn yẹn náà ń dìde wọ́n máa kìlọ̀ fún àwọn tó wà ní ipò olórí pé ìwà tó ń wù yóò dá Ọlọ́run máa bí ẹ́ léèrè. Lóòótọ́ wọ́n pàpà pa wọ́n o wọ́n pa ìmíì nínú wọn púpọ̀ nù wà abẹ̀rù ẹ̀mí wa afẹ́ kán máa kí wa tọ̀wọ̀tọ̀wọ̀ ṣùgbọ́n ṣáà ń jà fún tó tọ́ bí Ọlọ́run tó gbé lé wa lọ́wọ́ gan tó gbé iṣẹ́ ìránṣẹ́ yẹn lé wa lọ́wọ́ ṣáà ń ṣe bó ṣe tọ́ torí pé Ọlọ́run tèmi ń sìn yìí tí mo mọ̀ pé mò ń sìn Ọlọ́run alààyè yẹn ó kórìíra ìyànjẹ ó kórìíra ìwà ipá ó kórìíra tó lòdì sí ìwà ipá ìwà ìṣòtítọ́ ìdájọ́ òdì ó kórìíra rẹ̀. Ọlọ́run tèmi ń sìn
tí mo mọ̀ pé púpọ̀ nù wa àwọn là ń sìn àwọn olórí yẹn tí wọ́n ń sìn àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń sìn Ọlọ́run yìí kì í ṣe pé ká kó ọrọ̀ jọ ká kó mọ́tò jọ ká kọ́lé jọ òun ló sọ wá di ènìyàn tòótọ́ níwájú rẹ̀ ṣùgbọ́n ká gbé ìgbé ayé òdodo ni ó ní justice fún àwọn aláìní àwọn opó àwọn aláìlólùrànlọ́wọ́ ìfẹ́ giving fífi fúnni ó ní do unto others ṣe bó bá ṣe fẹ́ kí èèyàn ṣe ṣe ẹdí kó ṣe sí wọn fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ ó ní kò sì sí òfin tó ga ju eléyìí lọ fẹ́ràn Ọlọ́run kó o sì fẹ́ràn ọmọnìkejì rẹ báwo ló ṣe fẹ́ fẹ́ràn Ọlọ́run tó o bá fẹ́ràn ọmọ tó o rí sójú tó o fẹ́ràn aládùúgbò tó o rí sójú tó o fẹ́ràn àwọn tó wà lábẹ́ rẹ Ọlọ́run wo lo fẹ́ràn Ọlọ́run wo ló ń ṣiṣẹ́ fún tó jẹ́ pé ìwọ nìkan ló lọ́rọ̀ ìwọ nìkan ló ń gbádùn ṣé ẹ̀mí Ọlọ́run yìí kan náà ló jọ wà nù gbogbo wa bí gbogbo wa panu mọ́ a ṣe bíi pé ààbọ̀ nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè yẹn àdúrà nìkan kọ́ bẹ́ẹ̀ ni a máa gbàdúrà torí àdúrà ni ọ̀pá àṣẹ ṣùgbọ́n ẹ tó gbà bó o ṣe ń gbàdúrà àwọn tó ṣe ní ìṣáájú nínú ọ̀rọ̀ Ọlọ́run yẹn gan wọ́n ń gbé ìgbésẹ̀ wọ́n ṣiṣẹ́ wọ́n lọ jagun ọ̀rọ̀ tó bá yẹ kán sọ kán lọ kìlọ̀ wọ́n á ṣèkìlọ̀ yẹn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn mi nílé lóko gbogbo ẹ̀yin ọ̀dọ́ mo ké sí yín o àtàwọn tó tún máa wo broadcast yẹn àkàn wá síbí láti apàdé à ń ta wájì ni kẹ́ ẹ jẹ́ ká dìde ká ṣọ̀kan wọ́n má tiẹ̀ sọ pé èèyàn máa lo 20 ọdún láyé náà ṣé ó yẹ kó fi gbogbo 20 ọdún yẹn kó fi jìyà ni tó bá sọ pé ọdún kódà kókó ọdún kan tí ayé fẹ́ fi parẹ́ gan ṣé ó yẹ kéèyàn fi ọdún kan yẹn gan kó dẹ̀ fi jìyà pa náà ni ṣé báwọn orílẹ̀-èdè míì náà wà tí wọ́n ti ẹ̀dá tó wa tí wọ́n ní nǹkan àlùmọ́ọ́nì bíi titi wa tí ayé sì sàn fún wọn èwo wà ní titi wa tó jẹ́ pé a ní ohun àlùmọ́ọ́nì tó jẹ́ pé àwọn ará adùn ilé wa wọ́n ní bí ò bá sí ikú ilé tòde ò lè pa ni àwọn ará tiwa àwọn bàbá wa àwọn tá à ń pè ní bàbá àwọn tá à ń pè lólórí àwọn tó yẹ kó máa ṣojú wa kán fún wa ní ọjọ́ ọ̀la rere àwọn ganan gbàbọ̀dé tiwa àwọn ganan ayé ewo òjọ́ lójú ẹ̀mí ewo òjọ́ wọn lójú ẹ sì fẹ́ ká máa pọ́n yín lé ẹ fẹ́ ká bu ọ̀wọ̀ fún yín ẹ fẹ́ ká fọwọ́ sọ̀yà pé a ní bàbá kan bàbá àrà tó mọ iyì ọmọ a ní ìyá kan ìyá àrà tó mọ iyì ọmọ ṣùgbọ́n ẹ ṣe ṣe àì bàbá àrà ẹ ṣe ṣe ìyá àrà tó mọ iyì ọmọ níbo la fẹ́ fi yín sí ẹ̀yin ọmọ gbogbo àwọn ọ̀dọ́ mo ké sí wa o pátápátá ẹ jẹ́ ká sun oorun tọmọkùnrin sùn ká ronú wa pé ẹ̀dùn náà ṣémi náà jẹ́ kẹ́ńgé ń darapọ̀ mọ́ ká gbára wa kúrò nínú gbogbo wàhálà yìí kò síná náà bá jàjàmú náà kan báyìí gbé wọn máa pariwo up nepa ní up nepa náyé sẹ́ńtúrì yìí ní sẹ́ńtúrì tàwa yìí ẹ sì ní ẹ jẹ́ ká lọ ẹ máa gbọ́ àwọn ọmọ Odùduwà tán ṣiṣẹ́ jàǹkànjàǹkàn tán ti di èèyàn ńláńlá tí wọ́n ran orílẹ̀-èdè míì lọ́wọ́ tí wọ́n jẹ́ kó orílẹ̀-èdè míì kó máa ní tẹ̀síwájú àwọn nǹkan tó ń gbé ṣe ẹ kọjá lọ sókè òkun kẹ́ wá wo nǹkan táwọn ọmọ Odùduwà ń gbé ṣe wọ́n ní wọ́n lésì ọmọ Odùduwà ò lésì ọmọ Odùduwà ò lésì ṣáwa náà tó wá yẹ ká jẹ́ kí wọ́n sọ wá di yìí tó ń fẹ́ sọ wá dà àsìkò ti tó ilé ti yá òmìnira òun la fẹ́ àwọn kan ti gba òmìnira wọn náà bákan náà kí ni tiwa ṣe máa yàtọ̀ àní kó kẹlẹ́sìn má ṣẹ̀sìn ẹ̀ ìgbàgbọ́ á ṣe tiẹ̀ mùsùlùmí á ṣe tiẹ̀ àwọn ìṣẹ̀ǹbáyé wọn á ṣe titi wọn ẹ jẹ́ káwọn àwọn haúsá kan dúró tí wọ́n tán bá fẹ́ràn pé màálù náà fẹ́ máa dà kán máa dúra wọn bẹ́ẹ̀ bó tẹ tó tẹ yé wa pé wọn kì í para wọn àwa ni wọ́n ń pa kí àwọn Biafra tó máa fẹ́ ṣe tí wọ́n máa ṣe tí wọ́n ń kálukú tẹ bá fẹ́ bá wọn dúnàdúrà ẹ lọ bá wọn dúnàdúrà ẹ lọ sí ìlú wọn ẹ lọ sórílẹ̀-èdè wọn ẹ lọ bá wọn ṣòwò pọ̀ ńbẹ̀ kí ló dé tó jẹ́ pé a fẹ́ joyè onímọ̀ tara ẹni nìkan torí ẹni lè iṣẹ́ sókè òkun torí ẹni lè iṣẹ́ sókè ọya ẹ ti kọ́lé ẹ ti kọ́ àwọn nǹkan míì abẹ́ ti múlẹ̀ fídíò kan láti ẹ̀tún rí táwọn èèyàn wá ń sọ allegiance ó pani lẹ́kún gidigidi ó dùn mí mọ̀ bóyá mo tiẹ̀ lé bí mo lè fi fídíò yẹn hàn táwọn èèyàn wá ní Èkìtì wọ́n ní àwọn o táwọn bá dalẹ̀ Òṣùgbó Fáyọ̀ṣe o kí lè ó da àwọn mo ní ẹ jẹ́ àwọn bóyá mo lè rí fídíò yẹn o wọ́n ní kí lè ó da àwọn
ó mà lágbára ó tún ti dé bẹ́ẹ̀ àwọn èèyàn lè fi ẹ̀mí wọn lélẹ̀ kán fi ẹ̀mí wọn kán máa fi búra kán máa fi ẹ̀mí wọn búra páwọn àwọn bẹ́ẹ̀ nìkan ṣe múlẹ̀ àwọn bẹ́ẹ̀ nìkan ṣe múlẹ̀ kí lẹ̀ gbé àwọn míì àwọn tí wọ́n fún wọn lóúnjẹ tán gbọ́jọ́ ọ̀la lọ́wọ́ àwọn ọmọ wọn àwọn èèyàn wa nìyẹn àwọn bàbá nìyẹn ẹ wò ẹ bá mi wò ṣé ti rí ṣé rí wọn. ṣé ẹ rí àwọn bàbá yìí mo rò pé ti rí fídíò yìí. wí níwájú gbogbo wa pé tọkàntọkàn ló fi ṣe òṣòkò tí n bá dalẹ̀ òṣòkò ilẹ̀ ó pa mí. ṣé ẹ rí bọ́n ṣe ń jẹ́jẹ́ ṣé ẹ rí bọ́n ṣe ń jẹ́jẹ́ tí wọ́n ṣe ń fọwọ́ sọ̀yà nínú ìwà burúkú. òṣòkò ló fẹ́ ṣe ní síríìsì táwọn bá lọ yìí tí mo bá dẹ̀ dalẹ̀ òṣòkò kí ilẹ̀ bá mi jà. ṣé ń gbọ́n tí bàbá yẹn sọ ẹ jẹ́ ń pọ̀ sẹ̀. ṣé ń gbọ́n tí wọ́n ń sọ torí mi kọ́ ló máa èmi ò ní bálẹ̀ lọ torí mi ò nílẹ̀ kankan tí mo fẹ́ dà. ṣé ń gbọ́n tí wọ́n ń sọ ẹ̀yin èèyàn mi wọ́n ní àwọn wọn á porúkọ wọn tán bá ti porúkọ ara wọn wọ́n wá ní àwọn ní lágbájá ọmọ lágbájá o táwọn bá dalẹ̀ Òṣùgbò Fáyọ̀ṣe kí ilẹ̀ ọ̀pá wọn kí ilẹ̀ gbé àwọn mì ṣáwọn bàbá nìyẹn kí ló le tó bẹ́ẹ̀ téèyàn máa lọ máa fọwọ́ sọ̀rọ̀ pé kí tó máa fi ilẹ̀ gégùn fún ara ẹ̀ ṣérú àwọn yẹn la fẹ́ bá sọ̀rọ̀ pé kí wọ́n tẹ̀lé wa lọ sí ilẹ̀ tá a fẹ́ Odùduwà òmìnira tó máa sọ pé àwọn fẹ́ yọwọ́ kúrò ní òṣèlú ṣáwọn bàbá kan wọ́n bí àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n bí àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ wọn sì ń retí àwọn ọmọ pé ọmọ máa ṣe rere lójú wọn ẹ jẹ́ tún play fún yín o àwọn ìyá náà wà bẹ́ẹ̀ o ẹ wò wọ́n. olóṣùgbò lòun tọkàntọkàn tóun bá ti dalẹ̀ kílẹ̀ bá kóun balẹ̀ lọ ẹ wò yá ó ní kílẹ̀ pa àwọn ẹ wò yá o ẹ wò yá ṣé ń gbọ́ wọn ẹ wò àwọn ọ̀dọ́. ṣé ń gbọ́ kọ́mọláfẹ́ tóun bá dalẹ̀ Òṣùgbò Fáyọ̀ṣe kílẹ̀ pa àwọn ṣé ń rí bọ́n ṣe ń jẹ́jẹ́ tán ń bára wọn jẹ́jẹ́. èmi yẹmi sí pàjù ìdílé tí n bá dalẹ̀ Òṣùgbò Ayọ̀ Fáyọ̀ṣe ilẹ̀ pa mí. ṣé ń gbọ́ kò tiẹ̀ sí bójúbójú mọ́ táwọn bá dalẹ̀ Òṣùgbò Fáyọ̀ṣe kílẹ̀ pa àwọn kó gbá àwọn mì lóye. ṣé ń gbọ́ béèyàn ṣe ń fi ara ẹ̀ gégùn tóun bá dalẹ̀ Fáyọ̀ṣe kóun rí ìbínú Ọlọ́run ṣé ń gbọ́ ẹ̀yin èèyàn mi. ẹ wò ó ti tó ń bẹ̀. This thing is ṣe rí nǹkan tí mo fi hàn wá yẹn àwọn bàbá nìyẹn o ṣáwọn bàbá tá a fẹ́ dúró dè nìyẹn tí wọ́n ti fira wọn sínú ìgbèkùn ègún wọ́n ti fira wọn sínú ègún òṣèlú wọ́n ti bá òṣèlú múlẹ̀ wọ́n ní àwọn sì ń dárúkọ ara wọn lẹ́yọ kọ̀ọ̀kan àwọn òbí kan nìyẹn wọ́n ní àwọn ọmọ o ṣáwọn ọmọ yẹn àwọn ọmọ wọn tó bá dìde lábẹ́ wọn tó bá sọ pé bàbá mi Odùduwà la fẹ́ bá lọ o ṣé bàbá yẹn máa dìde tẹ̀lé tó ń sọ yìí pé òun ni Kọ́mọláfẹ́ òun àtàwọn ìyá àwọn abiyamọ ẹ wo bàbá kan tiẹ̀ sọ̀rọ̀ kan òun ò tiẹ̀ sọ pé kílẹ̀ da òun kílẹ̀ gbé òun mì ó ní tóun bá dalẹ̀ Òṣùgbò Fáyọ̀ṣe kóun rí ìbínú Ọlọ́run kí ló le tó bẹ́ẹ̀ kí la gbé ṣó yẹ kó ṣèlú lo tó báyìí ni ẹ̀yin èèyàn mi ṣó yẹ kí òṣèlú le tó báyìí ó mà wá lágbára o ṣáwọn bá ẹ wò ẹ jẹ́ ká close ti broadcast mi gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ wà nílé ẹ jẹ́ ká mọ̀ nǹkan kan pé tí èmi àti yín tí a bá dìde kò sẹ́ni tó fẹ́ dìde tí èmi àti yín tí a bá fi ìmọ̀ ṣọ̀kan lórí tó wà ńlẹ̀ yìí
a lè lọ síbi kankan gbogbo àwọn bàbá tá à ń retí yìí tó wà ní òṣèlú yìí ẹ má jẹ́ ká tanra wa jẹ inú òkùnkùn pátápátá náà wà wọ́n ti béṣù múlẹ̀ wọ́n ti báṣẹ́ ẹbí múlẹ̀ kò sí nǹkan kan tán fẹ́ ṣe tó pé wọ́n fẹ́ ṣe nǹkan re kankan fún ọmọ ìlú kò sí bí wọ́n dì wọ́n ní o kò yé mi torí kí èèyàn tó lè gbé ara ẹ̀ ó bá nǹkan kan re múlẹ̀ torí o fẹ́ wà lóyà sí ẹnìkan ẹni tó mọ̀ bóyá ó máa kú lọ́la o fẹ́ wà lóyà sí tó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la pé àìbá mọ́ o lè ṣe nǹkan tó wẹ̀ lọ́jọ́ ọ̀la kó oríire oní tó bá dalẹ̀ lágbájá tó bá dalẹ̀ torí ó dalẹ̀ òṣùgbó fáyọ̀ kan ṣe kílẹ̀ gbé ọmọ ṣó yẹ kó ṣèlú le tó bẹ́ẹ̀ ṣó yẹ ká bá débi tá à ń bá dé yẹn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn mi ẹ dìde ẹ̀yin èèyàn tẹ́ wà lókè òkun ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ gbogbo àwọn tá wà lókè òkun ẹ jẹ́ ká ṣe ara wa lọ́kàn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe ara wa lọ́kàn ẹ jẹ́ ká dìde ká ṣe ara wa lọ́kàn àti gbogbo àwọn tó dẹ̀ ń jà takuntakun mo fẹ́ ké sí gbogbo wa ẹ má dupò gbogbo ẹ̀yin aṣíwájú gbogbo ẹ̀yin media broadcaster ẹ̀yin warrior ẹ̀yin bàbá wa aṣojú mi ò fẹ́ dárúkọ ẹnikẹ́ni gbogbo àwa tá à ń jà takun ẹ má dupò ẹ má dupu selfish gain ní ara yín o ẹ má torí pé ẹ̀yin náà ẹ fẹ́ wá fèmù o ẹ má wá fèmù o ẹ ṣiṣẹ́ ìtọkàntọkàn ẹ ṣiṣẹ́ ibi pé bẹ́ẹ̀ ni tòótọ́ ẹ má sọ pé ẹ̀yin ni ẹ jà gẹ́gẹ́ bí ọmọ Odùduwà tòótọ́ ẹni tó ní ìbẹ̀rù Elédùà ẹ má lè pa ipò kankan ẹ jẹ́ ká fi inú kan ọkàn kan ìfẹ́ ẹ jẹ́ ká fi ja ìjà òmìnira yìí ká kọ́ nípa tiwa pé a ṣe wọ́n tá lè ṣe ẹ má wò pé nígbà tán bá gbọ́ Odùduwà wọ́n gbọ́dọ̀ mú orúkọ mi èmi ni mo gbọ́dọ̀ wà bíbá ẹ má torí ìdí kan ṣoṣo tó yẹ ká ẹ fi ṣe ni pé ìdí ni pé Elédùà ó ń fẹ́ ìgbé ayé òtítọ́ fún gbogbo ọmọ ènìyàn ó ń fẹ́ ìgbé ayé tó rọrùn fún gbogbo ọmọ ènìyàn a ń rí pé àwọn èèyàn ń jìyà a sì fẹ́ kí àwọn èèyàn wà nínú ìyà àti ìṣẹ́ a fẹ́ kí òdodo ìwà ìfẹ́ ìṣọ̀kan òun la fẹ́ máa rí ní orílẹ̀-èdè wa ẹ jẹ́ kó jẹ́ ìdí tá a fi ń lépa òmìnira Odùduwà nìyẹn iṣẹ́ yìí ó lọ sí gbogbo àwọn olórí pátápátá gbogbo ẹ̀yin olórí adarí káàkiri ní ilẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́ ń jà tá a sọ pé àṣẹ olóṣèlú lóòótọ́ ṣùgbọ́n tán bá tú ìfun tẹ̀dọ̀ tèmi àti yín ṣé lóòótọ́ náà máa rí i pé ìdí tọ́mọ bá fi ń ṣe tọ́mọ bá fi ń jáde tó ń ṣe kinní kan toró fẹ́ lọ jèrè ìlú kan tí wọ́n bá gba Odùduwà ni àbí toró fẹ́ jẹ ìyálòde kan àbí òun ló fẹ́ jẹ minister of kinní kan a jẹ́ wípé ènìyàn ibi ni mí ti ń bá rolú ẹ̀ tó bá jẹ́ pé ìdí tí Ayọ̀ Ògúndìmú fi ń pariwo tó máa fi pariwo ni pé èmi ni mo fẹ́ jẹ igbákejì ààrẹ a jẹ́ wípé Elédùà àwọn gbogbo wa mo ń mú wa láti inú Odùduwà TV yìí kó bá lè kárí tó bá jẹ́ ìpè ìdí tí gbogbo wa ń wò ìyálé mi sẹ́yìn náà ń gbọ́ ọ̀gbẹ́ni Marcus gbogbo àwa táwọn Odùduwà tá a fi ń jáde síta ní ká lè di gbajúgbajà pé àní tó tí ò ń ṣe torí ìfẹ́ ọmọnìkejì á jẹ́ pé à ń tanra wa jẹ tó bá jẹ́ pé ìdí tí Koiki Ọláyọmí tó fi ń jáde tó ń ṣe kò ń sùn o kò ń wo lọ́sàn-án lóru ni tó fi ń jà ní pé torí pé ó fẹ́ di mímọ̀ àbí kóun náà lè attain position á jẹ́ pé òun náà kò yàtọ̀ sí àwọn tó ń pariwo tó bá jẹ́ pé ìdí tí bàbá wa Frank Bello fi ń jáde bàbá wa David Hamilton Èrèlú gbogbo àwọn tó ń jáde pátápátá tá a fi ń ṣe pé a fẹ́ gba òmìnira òun ni pé ká lè ní ipò àbí gbogbo àwọn tó wà ní Yorùbá World Congress pátápátá iṣẹ́ ẹ̀ lọ fún yín tó bá jẹ́ pé ipò lẹ̀ ń wá kiri tẹ máa wo position mi ni mo tó báyìí mi ni mo dà kíní kan ni mo qualify tí ò ń ṣe pé tọkàntọkàn pé a fẹ́ gba àwọn èèyàn wa kúrò nínú ìyà kúrò nínú wàhálà tó ń bọ̀ dùgbẹ̀dùgbẹ̀ yìí a fẹ́ bọ́ nínú gbogbo wàhálà àti ìdààmú yìí tí ò bá ṣe ìdí tí gbogbo wa fi ń jáde nìyẹn a jẹ́ pé àwa gangan àyàtọ̀ sáwọn tá à ń pariwo
ṣùgbọ́n tó bá jẹ́ pé ìdí yẹn náà ni elédùà ọba adákẹ́dájọ́ ó ń wò ẹ̀yin àti èmi iṣẹ́ tí mo ní fún wa lénìí nìyí ẹ jẹ́ kó máa rókì lọ́kàn wa ṣùgbọ́n náà nǹkan kan ni mo mọ̀ dájúdájú pé gbogbo àwọn ọmọ Odùduwà tọkàntọkàn wọ́n á dúró lórí òtítọ́ àti òdodo wọ́n á dúró lórí ìjà ìfẹ́ àti ìjà fún òmìnira ọmọnìkejì wọn torí pé kíni ó ní bí a ṣe bí ẹrú òun la ṣe bí ọmọ ẹ gbọ́ orin orílẹ̀-èdè wa yìí bó ṣe lọ iṣẹ́ tá à ń ṣe nìyẹn iṣẹ́ tó wà lọ́wọ́ wa nìyẹn o ìfẹ́ ìṣọ̀kan ìfẹ́ àti ìṣọ̀kan inú mímọ́ ká dáríjì ara wa kí gbogbo wa sọwọ́pọ̀ gbogbo àwọn ọ̀dọ́ gbogbo àwọn obìnrin ká wá sọ wípé ó ti tó gan fẹ́ kan ìyá nígbà tó lọ́run tẹ́lẹ́dùn àgbọn tó bá rí ọkàn wa á gbè wá níjà àdúrà wa ìgbà yìí làdúrà wa máa gbà tá a bá ti yẹ ọkàn ara wa wò pé àwa náà à lé nǹkan tí ò tọ́ elédùn àwa tì wá lẹ́yìn kò jẹ́ bó ṣe jẹ́ lónìí gbogbo ẹ̀yin pátápátá tẹ́ ẹ dá sí ètò yìí mo kí gbogbo wa pátápátá mo tún kí gbogbo àwọn tó lọ ṣe protest ní UK lánàá mo gbé ìbà fún yín ẹ kú iṣẹ́ ẹ má jẹ́ kó sú yín o ẹ má jẹ́ kó rẹ̀ yín Odùduwà yìí á di ṣíṣe fún wa òmìnira yìí á máa gbà dandan bẹ́ẹ̀ ni lágbára Èdùà gbogbo àwa tá ti wá ń jáde lọ́tún lósì ní àárọ̀ lọ́sàn-án lálẹ́ ni gbogbo àwọn èèyàn wa pátápátá gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin àgbín pátápátá ẹ kú iṣẹ́ takuntakun gbogbo kò tí ẹ yọ ẹnikẹ́ni sílẹ̀ gbogbo àwọn tó ń join gan náà lórí platform kéèyàn tó fi táìmù ẹ̀ sílẹ̀ kó ló fẹ́ máa gbọ́rọ̀ kí ṣé mo mọ̀rọ̀ sọ ṣáà mọ̀rọ̀ yẹn sọ ni àmọ́ sọ kò sẹ́ni tó mọ̀ ọ́ sọ Ọlọ́run ló ń fúnyàn lọ́rọ̀ ká má jẹ́ ká wò pé bóyá a jẹ́ nǹkan kan a jẹ́ nǹkan kan erùpẹ̀ ní gbogbo wa ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká fi ìwà ìrẹ̀lẹ̀ àti inú pípé ká fi bára wa lò torí pé kò sí tá a gbìn lónìí tí a ò ní ká lọ́la ìgbé ayé tá à ń gbé ó dàbí irúgbìn tí àgbẹ̀ ń gbìn lóko ni irúgbìn tó bá hùwà kan bí ipò gbin irúgbìn ni ẹ wá mọ gbogbo irúgbìn tá a ti ń gbìn báyìí ó yá bẹ̀rẹ̀ sí máa gbin irúgbìn rere kó máa hùwà rere torí pé tó bá gbin irúgbìn àgbàdo kóró kan báyìí ó mọ iye tó máa fi hù jáde ní tó bá gbìn ló máa ká kò rí bẹ́ẹ̀ o tó bá gbin irúgbìn kan báyìí wàá fi ká púpọ̀ ni tó bá gbin ìwà ìbàjẹ́ kan ìdìbàjẹ́ tó máa fi ká ó máa ju tó lérò lọ ẹ ṣe jẹ́ ká máa ṣe rere torí pé àtúbọ̀tán ó ń bọ̀ gbogbo ẹ̀yin tí ẹ wà l'Amẹ́ríkà lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ wa tó bá wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà nọ́mbà tí wọ́n tẹ̀ sí ìsàlẹ̀ yẹn ẹ fi kàn sí wa mẹ́ pé ẹ̀yin ẹ ṣáà send message pé ibi tí state tí mo wà l'Amẹ́ríkà lélẹ̀ a máa kàn sí yín a máa add yín sí group tó bá yẹ kẹ́ group láti lè ṣe ìjíròrò gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní ìwọ tó bá mọ̀ pé Dubai ló wà Austria ló wà Germany ló wà Italy ló wà ní tíwọ́n náà tó fẹ́ pé o fẹ́ ṣe nǹkan bó jẹ́ yín márùn-ún lẹ wà ń bẹ̀ a ní ká parapọ̀ ẹ̀yin náà ẹ gángọ ẹ fi nọ́mbà yín náà ẹ jẹ́ ká bá yín polongo ẹ̀ pé ok Italy mo wà o mo fẹ́ kẹ́ bá mi polongo nọ́mbà yìí mo fẹ́ káwọn èèyàn kan ká bẹ̀rẹ̀ títí wa náà ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀rọ òmìnira October 1st yẹn òmìnira ó máa ní agbára bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan mo kí gbogbo wa pátápátá gbogbo àwọn bàbá wa náà mo kí yín o ẹ̀yin bàbá wa Sunday Igboho Gani Adams gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí gbogbo ẹ̀yin tẹ́ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tolúlọpẹ́ tẹ́ ẹ̀ dákẹ́ tẹ́ ẹ̀ jẹ́ kí ẹnu yín tó jẹ́ pé ẹ̀yin bàbá abiyamọ ni yín gbogbo yín pátápátá làkẹ́ ẹ má wàá jẹ́ kó sú yín àwọn gómìnà tá a bá rí tí wọ́n sọ̀rọ̀ àwọn alórí tá a ti rí pé wọ́n sọ̀rọ̀ bá a ti mọ̀ wípé wọ́n ń tàn wá jẹ ni orí ọ̀rọ̀ Tolúlọpẹ́ ó tú àṣírí púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń tàn wá jẹ ni ṣùgbọ́n àwọn tó ti jáde yẹn akínyìn á ti mọ̀ pé bàbá dáadáa ni yín ẹ̀yin abiyamọ ni yín ẹ̀ẹ́dẹ̀ pé fún wa gbogbo ẹ̀yin orí adé a sì ń retí yín kẹ́ bá wa sọ̀rọ̀ sí tó wà nílẹ̀ à ń retí yín kẹ́ bá wa dá sí tó rọ̀ mọ́ yín ẹ̀yin ni wọ́n kán lẹ́yìn ọ̀kan ẹ bá wa dìde ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu yín àwọn ò fẹ́ ṣe òmùlòmù pé wọ́n ní lágbájá wí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ ibi tẹ̀yin gangan wà ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ̀ ẹ tí ẹ bá wa sọ̀rọ̀ ẹ jáde síta gẹ́gẹ́ bí abiyamọ ẹ jẹ́ ká mọ tó ń ṣẹlẹ̀ ẹ wá sọ̀rọ̀ nípa ikú ọmọ yìí ká mọ̀ wípé tòótọ́ a ní àwọn bàbá a ní abiyamọ kò jẹ́ ibi tí mo fẹ́ dúró sí lónìí èmi kan náà ni ọmọ yín o ẹ má bínú sí mi gbogbo ibikíbi gbogbo ẹ̀yin tá a bá ti gbogbo wa là ń bára wa wí o Elédùmarè ó sì ń wo gbogbo ó ń wò mí ó ń wò yín
ìpàdé tún dọjọ́ mi. Ọlá òde òní òun ni wọ́n fẹ́ gbé Tolúlọpẹ́ gbìn. Ṣùgbọ́n kí n tó lọ lónìí, màá kúkú fi ìṣẹ́jú kan láti dúró jẹ́ láti bu ọ̀wọ̀ fún ẹ̀mí Tolúlọpẹ́ tó kọjá lọ. Kí ọba Ọlọ́run Olódùmarè kó bá wa tẹ́ ọmọ náà sí afẹ́fẹ́ rere, ṣùgbọ́n níbikíbi tó bá wà, ẹ jẹ́ kẹ́ẹ̀mí rẹ̀ kó ṣe ìdájọ́ fún gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú Tolúlọpẹ́. Gbogbo àwọn èèyàn wa bí wọ́n bá ṣèṣe a sì máa fún wa ní ìròyìn bí wọ́n ṣe máa tán ni wọ́n fẹ́ sin àti ìmọ̀ kókó. Àwọn kan sọ wípé wọ́n fẹ́ sin sí Àbújá ni, òun ni wọ́n máa fi họ́nà ẹ̀ pé iṣẹ́ takuntakun wo ló ni wọ́n fi họ́nà ẹ̀ fún ọmọ ológo. Wọ́n fẹ́ sin sí Àbújá. Àwọn kan sọ pé kí ló dé táwọn bàbá wo ṣe dìde kí wọ́n fi họ́nà ẹ̀ kán wá sí ilẹ̀ Yorùbá. Bó bá ṣe jẹ́ gbogbo ẹ̀ náà ni a máa rí lọ́la òde òní. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ibi Ọlọ́run á bá a mú dúró, á dáwọ́ rẹ̀ dúró ní orílẹ̀-èdè wa àti ní ilẹ̀ Odùduwà.